Alhamdulillah wa salatu wa salam ala rasulillah. Amma ba'd, fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó tún ṣe wá kú lórí dáadáa. Atọrọ àlékún kí Allah ti gẹrẹ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ẹni tí Allah subhanahu wa ta'ala tó ṣe láwòkọ́ṣe dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa. Ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala kó wá ṣàlékún ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. Bóyá ó ṣeéṣe káwọn kan ti rí prógrámù yìí tẹ́lẹ̀, ó ṣeéṣe torí mo ti ń ṣe prógrámù yìí lọ tẹ́lẹ̀, nẹ́tíwọ́ọ̀kì wa cut bóyá bíi 30 or something minutes ago. Mo rí pé nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dáa torí ẹ̀ mo tún fi change ààyè kọ́lọ́n jẹ́ kí nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dáa báyìí. Tẹ́ bá wo tọ́pìkì tí mo kọ sí ojú amóhùnmáwòrán, mo ní between Professor Alaro hafizahullah wa ra'ah, kọ́lọ́n kó jọ kó bá wa dúró tì wọ́n, kó jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa. Mo ní ìjọ Ọgbọ̀nláàgbà Àfáà Mufutau and Co. So ẹ rí pé mo sọ̀rọ̀ kan ní program tí mo sọ̀rọ̀ lẹ́ àná nígbà tẹ́lẹ̀ kan ń dọ́gbọ́n bú mi tó ní mo tún ti padà wá sí program. Mo ní tí n bá tún rí nǹkan míì tẹ́ bá tún ṣe màá tún wá lórí tá à ń sọ yìí o, á tún wá. Àwọn ò ní bú èbú, a sì lè búyàn, a sì ní báyàn lórúkọ jẹ́, ṣùgbọ́n ṣàlàyé nǹkan tó bá yẹ ká ṣàlàyé. Alẹ́ àná gan mo ti rí tó yẹ kí n sọ̀rọ̀ lé lórí, bọ̀n kan pé rárá mi ì fẹ́ sọ nǹkan kan mọ́ lálẹ́ àná yẹn torí ó ti rẹ èmi. Kí ló ṣẹlẹ̀ láàrin Professor Alaro àti àwọn ìjọ Ọgbọ̀nláàgbà yìí, pàtàkì jùlọ Àfáà Mufutau àti pàtàkì jùlọ Àfáà Mufutau? Ẹ rí pé mo sọ̀rọ̀ ní alẹ́ ẹjọ́ ìtúnu àwẹ̀ kọ́lá nípa Àfáà Mufutau, torí Àfáà Mufutau sọ pé a ní rí oṣù. Ó yà mí lẹ́nu nígbà tí Àfáà Mufutau ń ṣe prógrámù wọn lánàá. Mo rí prógrámù yẹn, mo rí yàn ní torí ẹnìkan wùdẹ̀ ti sọ fún mi pé wọ́n náà ń ṣe prógrámù ní alẹ́ àná. Mo rí yẹn fúnra lára mi, tèmi ò wò ní táìmù yẹn, mo padà wò létà. Wọ́n sọ̀rọ̀ kan tó jẹ́ point kan. Aláwọ̀kọ́ wọ́n ní wọn wulẹ̀ rí oṣù rárá ńjọ́ Sátidé, kódà wọ́n ní a gbọ́dọ̀ gba ààwẹ̀ padà. Fatu àwọn ènìyàn láfi sọ wípé ó ò lè sọ pé ká dákẹ́, ìbúlà ní ibú àti ní dákọ̀ rẹ̀. Tó pé tá a bá dákẹ́, àwọn ilé náà fẹ́ fi nǹkan tí ò dáa lọ́lẹ̀. Àfáà yẹn ní a gbọ́dọ̀ gba, ìyẹn Àfáà Mufutau wọn, ó lá gbọ́dọ̀ gba ààwẹ̀ padà ní. Ṣẹ́ẹ̀dẹ̀ o, ó lá gba ààwẹ̀ padà. Àtàsọ rí gan, ọ̀nà gbọ́dọ̀ gba ààwẹ̀ padà bẹ́ẹ̀ torí wọn rọ̀ṣù. Nínú nǹkan tẹ́ni yìí wá mú wá, ó ní wípé àwọn onímọ̀ bó la ṣe máa ń wo bó lọ́jọ́ yọ sí oṣù yàbóṣò níyọ. Wọ́n ní kò rọrùn láyé kí wọ́n rí oṣù lọ́jọ́ Sátidé. Kìí ṣe lọ́jọ́ Sátidé eléyìí tó lọ yìí gangan kọ́ o. Oṣù yọ lọ́jọ́ Sátidé. Bẹ́ẹ̀ ni ẹ ṣe sọ̀rọ̀ nù o pé kò rọrùn. Nítorí sọ́pọ̀ o, bó ní point tèmi fẹ́ mú bí tí mo fi sọ̀rọ̀ yẹn o. Ó ní point tèmi wulẹ̀ fẹ́ lò tí mo fi sọ̀rọ̀ yìí. Ẹjẹ́ ń fi ká mo sọ pé ìfẹ́ show picture ìfẹ́ sáwọn nǹkan yẹn ẹgẹ́ ti ní ìsìn báyìí. Wá mo tó fọ́ọ̀lì ní wípé Àfáà Mufutau yìí gangan ní ọjọ́ Sátidé. Ṣẹ̀pẹ́ ní sọ wípé kò rọrùn, wọ́n ní wọ́n èrí oṣù ní ọjọ́ Sátidé. Ṣé wá rí Àfáà Mufutau yìí gangan lọ́jọ́ Sátidé? Àfáà Mufutau yìí ń bẹ ní Saudi Arabia. Tá Àfáà Mufutau yìí sì jáde lọ pẹ̀lú ẹni kan níbi kan tá ń pè ní Shumaisi lọ́nà Jeddah ní Mẹ́kà. Àwọn náà sọ o, wọ́n ní wọ́n dákọ̀ ẹni yẹn, ìfẹ́ dákọ̀ ń tàn tí wọn. Ẹgẹ́ ti ń sìn, ìfẹ́ dákọ̀ ẹni yẹn, ẹgẹ́ ti mi torí mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni yẹn. Wọ́n láwọn àtẹni yẹn o, àwọn wà ní Shumaisi, àwọn ń prepare láti wo
oṣù Shawwal ẹ gbọ́ mi o ìyẹn lọ́jọ́ sátidé wọ́n láwọn wà ní Shumaisi àwọn méjèèjì yìí aláwọ̀kọ́ kò sẹ́ni tó rán wọn sẹ́kàn lọ bá wọn wá oṣù ní Saudi ti láwọn tán gbé sí oṣù fún àmọ́ tí wọ́n tán fi lọ ọbẹ̀ ṣùgbọ́n ní tí mo fẹ́ lò torí ẹ kàn mọ́ sọ̀rọ̀ ńgbà mí ẹ ní mọ àwọn èèyàn tán mọ̀rọ̀ gbọ́ tán dẹ̀ gbá yín mú báyìí ẹ jọ̀ọ́ bá wa share program nítorí tọrọ like love and share. Wọ́n ní àwọn o àtẹnìkejì yẹn o àwọn wà ní Shumaisi táwọn prepare wọ́n ní preparing to look for the Shawwal 1446 crescent today 29 Ramadan wọ́n lọ wá oṣù wọ́n làwọn fẹ́ lọ wá oṣù lọ́jọ́ sátidé ní Shumaisi yẹn ẹ jọ̀ọ́ ẹni tó ti mọ̀ wípé nínú ìmọ̀ bá a ṣe mọ̀ wọ́jọ́ lóṣù ó yọ wípé oṣù ò lè yọ lọ́jọ́ sátidé mi ìmọ̀ bóyá àwọn èèyàn gan ń gbọ́ mi o torí nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dáa wọ́n ní no sound subhanallah nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dáa kódà kò show kọ́mẹ́ǹtì àwọn èèyàn gan ẹ gbà wá o. lẹ́rẹ́ tó bá ti bú mi níbi kọ́mẹ́ǹtì ẹ mọ́ dá wọn lóhùn wọ́n mọ nǹkan tó ń ṣe sẹ́ni bó ṣe mọ́ bú èbú yẹn wọ́n fẹ́ mọ́ fi da prógrámù téèyàn ń ṣerú ni ẹ mọ́ dá wọn lóhùn tẹ́ ẹ bá ti wá ń dọ́gbọ́n dá wọn lóhùn tá bá ní iṣẹ́ owó là ń ṣe ẹ fi wọ́n lẹ̀ iṣẹ́ owó là ń ṣe àti gbọ́ ọgbọ́n náà mọ́ dà so tó bá ti ń sọ kinní yẹn yóò mọ distract attention èèyàn tán bá sì bú mi tán bá ṣépè fún mi ẹ mọ́ fèsì fún wọn ẹ mọ́ jáwa náà ò ṣe bíi tiwọn kò nítumọ̀ èébú èso èpè wọn kò nítumọ̀ sẹ́mi ẹ̀yin ẹ kàn bẹ́ mi share program yìí like love and share kọ́pọ̀lọpọ̀ èèyàn lè bá wò ní tó ké mi nìyẹn láti lè já àwọn ọ̀rọ̀ yìí ẹni tó sọ wípé ìyàn bóyá èèyàn gbọ́ mi yó ẹni tó sọ wípé nínú ìmọ̀ kíní yìí o wọ́n ní wọn kì í rí oṣù ní ọjọ́ sátidé pípò ti wà nínú ètò ìmọ̀ ìpé wọn ìrósù ńjọ́ sátidé ẹjọ́ ẹ̀yin jànmọ́ kí wá lẹ́yìn sọ pé ẹ lọ ṣe ní Shumaisi láti lọ wá oṣù fún lọ́jọ́ sátidé tí ká lẹ́yìn ò mọ̀ ní téèyàn ń ṣe ni téèyàn ti sọ wípé impossible kò lè ṣẹlẹ̀ tó sì ti wà nínú kódà ẹ tún sọ nínú fídíò yín yẹn lánàá wípé eléyìí sọ̀rọ̀ pé àmọ́ ń tọ́lọ̀hún ò lè ṣe o in tó ti wà stand by ní pé wọn kì í rósù níjọ́ sátidé ẹ tún lo wọ́ọ̀dù gan pé eléyìí kúrò ní pé àmọ́ tọ́lọ̀hún lè ṣe o kí lẹ́yìn wá lọ ṣe níbi tẹ́lẹ̀ lọ nígbà tẹ́ mọ̀ pé nǹkan dá yín lójú pé kódà kì í sọ̀rọ̀ àmọ́ tọ́lọ̀hún lè ṣe Ọlọ́run lè jí ó yọ kí lẹ wá lọ bẹ̀ ṣé ká sọ wípé bí ìgbà téèyàn ìfẹ́ lo wọ́ọ̀dù kan ìfẹ́ lo wọ́ọ̀dù torí tí mo fẹ́ sọ ni pé ṣé ká sọ pé èèyàn kan ṣèrànù lọ ẹgẹ́ tí ní ìsìn báyìí torí tó fẹ́ jọ nìyẹn mo mọ̀ pé nǹkan yóò ní ṣẹlẹ̀ mo wá lọ ọbẹ̀ àṣeyàn wá ṣèrànù lọ ni a jẹ́ wípé n tẹ́ ń sọ yín tẹ́yìn ló bìlífù nú ẹ̀ ni. Number 2 ṣùgbọ́n Ọlọ́run ló lóṣù Ọlọ́run ló lọ́jọ́ ìgbà tó bá wù ló le tóṣù bá wá parí sí sátidé ńkọ́ sóṣù tó níyọ náà ẹgẹ́ tí ní ìsìn báyìí bọ́tẹ́ mọ̀ káwọn tó ń tẹ̀lé yín àwọn tó ń tẹ̀lé yín gbogbo àwọn tó ń gbọ́ tẹ́ ń sọ yẹn tẹ́ ń sọ go òye wọn kódà ìfẹ́ sọ kan tí ń bẹ wájú yín gan tẹ́ ń sọ gan kò yé wọn dáadáa torí pé ọ̀tọ̀ ní tán bí tán ní kẹ́ ṣàlàyé kàn ń da gbogbo ẹ̀ pọ̀ ẹ̀ kàn ń da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn kò lórí kò nídìí ṣùgbọ́n bí tèmi fẹ́ lọ gangan ní tí àfáàmù Fútáwù yìí sọ nípa Professor Alaro hafizahullahu wa ra'ahu but before wọn bọ̀bọ̀ kan brother kan ẹgẹ́ tí ní ìsìn báyìí brother kan tó náà dàbí ẹgbẹ́ wa báyìí òun náà ti kọ́kọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Professor Alaro yẹn ẹ̀rẹ̀ rí pé mo sọ̀rọ̀ program tí mo ṣe lánàá mo rẹ́nìkan tó ń sọ̀rọ̀ Professor Alaro tó ń lo èdè àgọ̀ fún wọn tó ní àìmọ̀ kan gbà lélẹ̀ ó sà sọ̀rọ̀ wọn lọ́nà tí ò sí ẹ̀rì pé mo ní kò kàn mí torí mo rí pé ọ̀rọ̀ rẹ̀ ò fi taratara nítumọ̀ ẹgẹ́ tí ní ìsìn báyìí and kìí ṣe gbogbo èèyàn náà gan lèèyàn máa ń fún lésì ìgbà tí mo wá rí tí mufti wọn náà tó wá sọ mo ní ó yá ṣàlàyé
ó yẹ ká ṣe kí ni o ó yẹ ká ṣàlàyé ntẹ́ ń sọ yìí torí òdo tẹ́ ń lẹ̀ mọ́ Professor Alaro pé odidi prof kò wá mọ kíní yìí kíní kankan ẹ̀yin gangan yẹn lòdo yẹn ń bẹ lọ́dọ̀ yín màá dẹ́ ṣàlàyé màá ṣe kí ni o ẹ̀yin gangan lòdo yẹn ń bẹ lọ́dọ̀ yín òdo tẹ́ fẹ́ mọ lẹ̀ mọ́ Professor Alaro lára wọn pẹ̀lú pé wọ́n mọ nǹkan tó ń sọ ẹ̀yin gangan lòdo yẹn ń bẹ lára yín tó bá pẹ́ mufti yìí ò sí ẹ̀ sọ mo lè mọ̀ rò pé kí n má sọ anything lórí ẹ̀ bọ́ mọ̀ pé mufti yẹn tó wá sọ́sọ́ kí ẹ̀dìdẹ̀ ẹ̀ tó gba prof ọmọ yẹn náà sọ bẹ́ẹ̀ ìgbẹ́ ẹ̀ tó gba prof kí wàá mọ̀ nǹkan tí ń sa kíní kankan prof wa mọ̀ yàtọ̀ láàrin gbá àtàwọn ọmọ ògbé subhanallah òdo lásán lè fi hàn Professor Alaro mọ̀ nǹkan tó ń sọ wọ́n tún wá mọ̀ọ́mọ̀ sọ lọ́nà tán gbà sọ yẹn ni èmi àti wọn jọ sọ̀rọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n mọ̀ọ́mọ̀ sọ lọ́nà tán gbà sọ ni torí kó lè bá a nítumọ̀ kó sì lè bá a dùn yín bí ṣe ń dùn yín náà ni tẹ́ ẹ fi ń yí wípé wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń sọ. alákọ̀ọ́kọ́ point number 1 fún wọ ọmọ àti àfáà Mufutau àti gbogbo ẹ̀yin tó kù torí kèé ṣe nìkan ọmọ àtàfáà Mufutau àtàwọn mìíràn tó sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ kọ́kọ́ mú kinní kan sọ́wọ́ nǹkan tí Professor Alaro kọ hafizahullahu wa ra'ahu Lárúbáwá náà fi kọ kò kí ń ṣe òyìnbó kọ́kọ́ mú yẹn sọ́wọ́ náà nǹkan tí Professor Alaro kọ Lárúbáwá náà fi kọ màá tó tún repeat Lárúbáwá náà fi kọ torí mo ní pé gbà tí ẹ̀yin fẹ́ react sí ìyún àfáà Mufutau ọmọ tó ń bá yín kà yín sí ẹ̀ tó ń ka Lárúbáwá yẹn ìmẹ́ mọ̀jẹ̀ ń pọ́n tọ̀ lọ́mọ tó ló jágbàlagbà ní o gbàtà sí ẹ̀rọ tán àwa náà sì kéré ṣe tó sá ń ka ẹ̀ ẹgẹ́ tí ní ìsìn báyìí òun tó ń kàkàkùkà pẹ̀lú Lárúbáwá bóyá tó rí dáadáa tó rí fóònù náà ti fi hàn ìyẹn lè jí orí bẹ́ẹ̀ ẹgẹ́ tí ní ìsìn báyìí so mo rí i pé òyìnbó yẹn wà nù tẹ́yìn náà ń lò ọmọ yìí tó sọ̀rọ̀ náà méjèèjì tẹ́mi rí nu mo sọ pé àwọn tó sọ̀rọ̀ lórí ẹ̀ pọ̀ tán fọ́ọ̀tì Professor Alaro tán ní Professor Alaro aláìmọ̀ kan ni wọ́n ó sì lóun gba prof ó lóun ṣe kinní kan nǹkan wo bí Lárúbáwá ni Professor Alaro fi kọ nǹkan tí wọ́n kọ àwọn kọ́ ni wọ́n translate ẹ̀ sí kí ni o òyìnbó eléyìí tó ti bú mi jẹ́ kí n suspend rẹ̀ ìní dáín lóhùn ẹ bá bú mi jù bẹ́ẹ̀ lọ ìní dáín lóhùn ibi ìdáhùn tèmi ẹ bú mi ẹ bú mi fẹ́ pa ẹ fẹ́ bú mi ṣe léṣe ẹ bú màmá mi ẹ bú ìyá mi ẹ bú bàbá mi ní tí mo fẹ́ sọ náà ń sọ. Professor Alaro sọ wípé wakadhaba almunajjimuna aynama kanu ẹ gbọ́ mi o wakadhaba almunajjimuna aynama kanu sẹ́rí ibi tí problem wà ẹ̀wùlẹ̀jẹ̀ sọ fún yín òun lọ̀rọ̀ wípé Professor Alaro lo wọ́ọ̀dù almunajjimu fún irú ṣesí tí bàbá Ọgbọ̀nlàgbà tí wọ́n ṣe ẹ mọ̀ wo àwọn ilé ìwà ní rárá o Al-Falaki òun ló yẹ kí Professor Alaro sọ wọ́n nítorí pé astronomy ó yàtọ̀ sí astrology kinní kan wọ́n sàn sọ gbogbo ẹ̀ wọ́n sọ mọ́ra wọn àfẹ́mọ́ ṣàlàyé ọ̀rọ̀ astronomy àti astrology torí pé astro gangan kí ni ìtumọ̀ rẹ̀ astro tán wá fi logy àti nomi tán fi síwájú rẹ̀ kí ni ìtumọ̀ astro gangan bọ́yìn tí ẹ̀ tí fẹ́ lọ bíbẹ̀ ẹgẹ́ tí nìsín Al-Falaki wọ́n lòun ló yẹ kí Professor Alaro sọ sórí Professor Alaro in tí ẹ̀ mọ̀ rí sọ pé tá bá sọ̀rọ̀ ẹni tó bá jà àfáà yín tẹ́ ẹ gbà fún ẹ bu wa ẹ làlá ìlẹ́kọ̀ọ́ ni wa èyí tí ò yẹ yìí náà rí pé tí Professor Alaro àfáà tiwa làwọn náà àwa náà sì gbà fún wọn tẹ́ ẹ bá sọ ẹni tí ń pa tiwọn náà yóò dùn àwa náà ṣùgbọ́n yàtọ̀ tiwa ni wípé àní wúwa láìlẹ́kọ̀ọ́ torí pé ẹ sọ̀rọ̀ sáàfáà tiwa àdúgbò aláìlẹ́kọ̀ọ́ bí ọmọ yín ṣe ń wúwa aláìlẹ́kọ̀ọ́ àti bí àfáà Mufutau náà ti sọ pé edidi pref edidi kìíní kan lórí tí ò yé yín lórí tẹ́ mọ̀ lórí ìmọ̀ tẹ́ ẹ ti mọ pasọ́nà ojú kan in tí Professor Alaro sọ ọ̀rọ̀ tó correct ni 100 kódà 1000% ló fi correct kó tó jọ 100 lọ mo rò pé
mo rò bóyé so ó tún ju 100 lọ ẹ mọ̀ wo nǹkan ẹjọ́ tó rẹ̀ máa share program network yóò dá ṣàbọ̀ no problem sáwọn yẹn sáà ń gbọ́ mi a manage ẹ̀ lágbára Ọlọ́run mo rò pé a manage ẹ̀ so wọ́n wá ní kò yẹ kí Professor Alaro lo wọ́ọ̀dù alimunajimu wọ́n ní torí wípé alimunajimu yẹn àwọn ní astronomy Professor Alaro kọ èbò sí Lárúbáwá ni wọ́n kọ ẹ jẹ́ n sọ tí Professor Alaro sọ fẹ́yìn èèyàn wọ́n ní sẹ́ra àwọn alimunajimu ibi tán bá wà láyé wọn báyìí òpùrọ́ ni wọ́n wọ́n nítorí pé munajimu kan bẹ ní Misro tóun náà ti sọ pé 29 lóṣù ó jẹ́ Ọlọ́run bá mú wọn róṣù ó jẹ́ 30 lọ́dọ̀ tiwọn ìkan náà ń bẹ lu tiwa ń bí wàkọ́lá munajimu Nàìjíríà munajimu ti Nàìjíríà náà ó náà sọ wípé 30 lóṣù ọgbọ̀n lágbà wàjáàlì ìlànà àrọ̀smí látọ̀dọ̀ Sultan of Sokoto tó jẹ́ ìlànà rẹ̀ rọ́smí ó wá wípé rárá o 29 ni o wọ́n ti róṣù o ẹgẹ́ tí ní ìsìn báyìí wọ́n ní munajimu òpùrọ́ ni wọ́n ẹgẹ́ tí ní ìsìn báyìí ṣé wá ráwọn eléyìí wá túmọ̀ alimunajimu sí awòràwọ̀ ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé awòràwọ̀ lọ́dọ̀ wa àwọn tá a mọ̀ wípé kèfèrí ni wọ́n ẹ bá wí tó ti ṣe mistake o in tí Professor Alaro sì sọ wọ́n mọ̀ọ́mọ̀ sọ náà ni torí reaction yín yóò dùn yín náà ni mo bọ́ ẹjọ́ assalamu alaikum àmọ́ wà lórí program ẹjọ́ o ẹjọ́ mọ́ wà lórí program so ẹgẹ́ tí nísìnyí hafidhallahu sheikhana Professor Alaro àwọn ilé wa ní rárá o kọ́ à lè pè wọ́n ní alimunajimu ìgbà tí ètò rẹ̀ ti ń jẹ́ munajimu tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ ní ẹni tí ń wòràwọ̀ tó ní lágbájá báyìí ìràwọ̀ omi ni lágbájá báyìí tá a bá wò ó ìjọba yìí ni yóò jáde láyé lágbájá báyìí tó bá bímọ irú ọmọ báyìí òun ni yóò bí kíní kan báyìí òun ló máa jẹ́ in táwọn gbọ́yé sí nìyẹn torí rẹ̀ náà fi sọ wípé Professor Alaro lè pe àwọn tán mọ́sù lẹ́nìkí ni o munajimu wípé falaki òun ló yẹ kán pé wọ́n ṣùgbọ́n jẹ́ n sọ fún yín alákọ̀ọ́kọ́ jẹ́ ìṣòdodo kan fún wọn so rí àwa àníṣe àfáà làwa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tàn kí wà àfáà ni wọ́n so nǹkan tó wá ní àwọn àfáà oníjàlábì tán jẹ́ oníjàlábì tán wá ní oníjàlábì ní so gbẹ́nu rí oní dùn tó ń ti wí pé ó sì ní ìtumọ̀ àfáà náà ṣùgbọ́n tán bá ní oníjàlábì ní so gbẹ́nu rí oní dùn bínú tí yín náà ṣe dùn tán pè yín ní munajimu so gbẹ́nu yín ó dùn sí ọ̀gẹ́tì gbẹ́nu yín ó dùn kìí sọ̀rọ̀ Professor Alaro mọ́ kí ó ní wulẹ̀ ń dùn wọ́n ṣùgbọ́n munajimu tán pé wọ́n gan ní dùn wọ́n tó lámọ̀ ìpé ìtumọ̀ munajimu ó le munajimu náà sì ní ẹ wá jẹ́ n ṣàlàyé fún yín torí pé kò yé yín almunajimu ìtumọ̀ méjì ló ní ó sì tó ìwọ tá a rò pọ̀dọ̀ pé ó mọ̀ kí ó lè wo dictionary òwò dictionary ìtumọ̀ méjì òun ló ní láti dáadáa látàyé gbọ́n iṣẹ́ táwọn àlìfálákì ń ṣeun tán wẹ ìjọba ìlọ́jọ́ jẹ́ ìjọba ìníkíní kò jẹ́ láti dáadáa alimunajimu ni wọ́n ń pè wọ́n lọ wo alqamusu kíni o qamus al-muhit lọ wo torí olódo wọ́n bá ní olódo lèèyàn olódo ni yín o ṣùgbọ́n bóyá o mọ̀ pé ẹ mọ́ fìlì ara yín bí ìgbà tó ṣe wípé kéwù yẹn bóyá ó wà nílẹ̀ àlẹ́ mọ́ kéwù ṣùgbọ́n ẹ mọ̀ fojú kéré àwọn èèyàn míì náà mọ́ lọ́wọ́ alqamusu al-muhita lọ́wọ́ kí náà pé alimunajimu ń bẹ sẹ́ni tí ń ṣe òun mọ kọ̀kọ̀ òun mọ̀ràwọ̀ láti fi wo bó láyé èèyàn ṣe bàjẹ́ bó lèèyàn ṣe lówó tó ijó lèèyàn jáde láyé ṣé ìtumọ̀ rẹ̀ nìkan nu ni ó ní ìtumọ̀ iṣẹ́ táwọn àlìfọ́lákì yẹn náà ń ṣe yes ìnídọ́lóhùn ó ní look for better thing to do eléyìí tí mò ń ṣe ó bẹ́tà ju gbogbo tó ti ń ṣe bọ̀ láti jọ́ tán ti bí ọ lọ
ẹnìkan sọ wípé who told you you are far rárá o mẹkáníìkì ni mí o wọ́n ìbẹ̀ dá ilé ẹ̀ kò sí táìmù so ẹ tọ́lẹ̀ sọ pé who told you you are far yẹn ó dà kí mo mọ́ rí brọ́dà yẹn dáadáa sí ni o but ara àwọn ọgbọ̀nlágbà náà rèé ṣùgbọ́n ẹni ẹ mọ́ maintain tó bá fẹ́ sọ̀rọ̀ so ibo mò ń lọ olóòrí wípé àtẹ̀jímù tó bá pèèyàn kan ní múná jímù nínú tùkẹ́ẹ́sẹ̀ ìtumọ̀ kan tẹ́yìn mọ́ bóyá torí òyìnbó tán wá kọ́ bẹ́ẹ̀ astrology àti astronomy bóyá ìtumọ̀ òyìnbó tán kọ́ bẹ́ẹ̀ bóyá òun ló dọpọlọ yín rú dẹ lọ wò even astrology o àti astronomy o ṣebí astrology gangan àti astronomy gbogbo ẹ̀ ló ní nǹkan kan ṣe pẹ̀lú najem astro lọ wò túmọ̀ rẹ̀ wọ́n máa ń pè túmọ̀ rẹ̀ ní star lọ wò wọ́n máa ń pè túmọ̀ rẹ̀ ní kíni o star so kíni yẹn kẹnu ó sì ní nǹkan tó fà á tí wọ́n fi pè wọ́n ní kíni o munajimu mọ́ tán fi ń jẹ́ àlìfálákì ìyí tó sì fà tán fi ń pè wọ́n tán fi pè wọ́n ní munajimu mọ́ òun náà ni wípé wọ́n rí pé ìtumọ̀ munajimu yìí ó sábà máa túmọ̀ sí ẹni tó jẹ́ pé òpùrọ́ ni torí túmọ̀ tiẹ̀ kẹnu ó pín sọ́nà méjì ó lè túmọ̀ sí ẹni tó láníyàn wípé pẹ̀lú tí mò ń wò yìí o ẹni yìí ò lè kọjá ọ̀túnla pẹ̀lú tí mò ń wò yìí obìnrin yìí tó bá bímọ Imam Shafi'i ìṣerú ẹ̀rì yes orobìnrin kan tí ń rọbí ó ní tó bá bí ọmọ o ọmọ olójú kan ni yóò bí kódà yóò ní àmì dúdú yóò ní lára àsìkò báyìí sí lọ́mọ yẹn ó jáde láyé ó sì rí bẹ́ẹ̀ torí ẹ̀ ni Imam Shafi'i sọ pé òun ò ṣe nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ à ń wo nájímù à ń wo ìràwọ̀ mọ́ pé ó sì rí bẹ́ẹ̀ àwọn abala kanu ìyún ó lè sọ̀yàn di kèfèrí ń tiẹ̀ ṣùgbọ́n ọ̀nà míì mo sọ pé lọ wo al-Qamusu al-Muhit lọ wo túmọ̀ rẹ̀ ń bẹ ìtumọ̀ wo náà kọ́ bẹ́ẹ̀ lọ wo Lisanul Arabi al-Munajjimu ìtumọ̀ wo náà kọ́ bẹ́ẹ̀ ẹ̀yìn ó lè tó ti dé ẹ tó gbọ́dọ̀ ó ní lára ní dá wà láàmú mo fẹ́ joyè ibi tí gbogbo yín wà ní lọ wo ìtumọ̀ wo òun ni wọ́n kọ sí al-Munajjimu so mo kuti professor Laba sọ wípé kadhaba al-falaki or kadhaba falakiyu misra àbí kadhaba àbí kankan ó wà pé munajimu misra tó rán pọ̀ tá bá sọ pé kadhaba falakiyu misra tàbí wa kadhaba munajimu Nigeria o get it sí báyìí ó pé wa kadhaba falakiyu Nigeria kò lè dùn yín professor Laro sì gbọ́n ju gbogbo level yẹn lọ wọ́n ní fẹ́ pé alifalakiyun wọ́n ní fẹ́ pé wọ́n ní kadhabun torí wípé wọ́n a máa sọ nǹkan míì tí máa rí bẹ́ẹ̀ ṣùgbọ́n alimunajimu òpùrọ́ náà wulẹ̀ mọ̀ wọ́n mọ̀ so wá rí wọ́ọ̀dù alimunajimu òpùrọ́ náà máa jẹun tí gbogbo ayé ti mọ̀ wọ́n mọ̀ kì í ṣe pé wọ́n ní nǹkan míì tó tún túmọ̀ sí kíni o alimunajimu Professor Laro wá lo èyí tó wulẹ̀ gbajúmọ̀ tó ní í ṣe pẹ̀lú pé wọ́n máa ń pè wọ́n lópùrọ́ wọ́n wá lò láti fi ṣe definition tẹ́lẹ̀ kejì tẹ́yìn rò wípé bóyá Professor Laro olódo ni wọ́n ń bẹ̀ wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ torí kẹ́ ẹ lè bá ké báyìí náà ni mo rò pé alimunajimu ó lè túmọ̀ sí alifalaki ṣùgbọ́n alifalaki ó fẹ̀ ju alimunajimu tapá ẹlẹ́ẹ̀kejì yẹn lọ o mo rò pé lábalábì kan alimunajimu náà tún fẹ̀jọ òun náà lọ lábalábì kan torí àlìfálákì ń tiẹ̀ ẹni tí ìjọba ìlú oṣù ó bẹ̀rẹ̀ ìjọba ẹni kìíní kò ṣe wọ́n lè pòun ní alimunajimu talákọ̀ọ́kọ́ torí wípé òun tiẹ̀ kìí ṣe iṣẹ́ rẹ̀ ní kí wọ́n sọ pé ọmọ báyìí tán bá bí irú ọmọ tí ó di olórí ire ni olórí ibú ni ọmọ báyìí tán bá bí lọ́jọ́ba ìjọba ẹni yóò kú ọmọ báyìí àtẹlẹ́ yóò gbọ́dọ̀ fẹ́ra wọn o ẹnìkan sì wà tán pé ní Abu Ma'shar al-Balakhi wọ́n á sì máa pè ní alifalakiyu ó wà lára àwọn tó ṣe àwọn tírà kan táwọn èèyàn ló láyé lónìí láti máa fi wo ó yá mú tẹ̀sùbà kan múgbà kan à ń wo nǹkan ni ó pè ní kitabul mawalid lọ kagbon tá ń sọ yìí alifalakiyu náà máa pè alimunajimu sí ni mo rò pé alimunajimu wọ́n náà lọ wo fúnra lára rẹ̀ lọ wo mu'jamu alimu'jamu lọ wo
bóyá al-mu'jam al-wasit ó bá ń bẹ lisanu al-arabi ó bá ń bẹ al-qamus al-muhit káwọn yìí ti pẹ́ gan ó bá ń bẹ wọ́n ní al-munajjimu tàbí ká dẹ̀ sọ wípé al-mutanajjimu mo rò gbóyè al-munajjimu ẹlẹ́sọ pé ẹ̀rí òpònú ọmọ oníyàwó mẹ́ta mọ́ bínú ìwọ ní ponú tiẹ̀ tó bá sì ponú náà kòkò kẹ́rin àìkú ṣe family so wọ́n ní al-munajjimu mo rò gbóyè tàbí al-mutanajjimu kódà àwọn tó mọ̀ pé ní al-munajjimu tàbí al-mutanajjimu nínú qamusul muhit ni wọ́n ní alladhi yanzuru fi nujum ẹni tó ṣe wípé ó máa ń wo ìràwọ̀ ó máa ń wo ìràwọ̀ báyìí yóò máa wo ìràwọ̀ yahsubu mawaqitaha wa sayraha lẹ́ni tó ṣe wípé ìmọ̀ lò ó láti fi mọ àwọn àkókò rẹ̀ wípé àkókò pẹ̀lú ṣùpá yìí àkókò báyìí ló yẹ ká kírun pẹ̀lú ṣùpá yìí pẹ̀lú ṣùpá pẹ̀lú ràwọ̀ tó yọ yìí òní ní on the 23 pẹ̀lú ràwọ̀ tá à ń wò yìí òní ló gbọ́dọ̀ jẹ́ 29 o oṣù òní yọ lọ́la o pẹ̀lú lọ́wọ́ nú mújámù tí ó bá túmọ̀ sí lọ́wọ́ nú mújámù المحيط المعجم الوسيط وارين به القاموس المحيط وارين به لسان العربي وارين به gbogbo dictionary lọ wò àwọn tí gbà lóde gan lọ wò ó rí ńbẹ̀ kódà àwọn kan dẹ̀ sọ pé wọ́n á máa kún wọn ní anajamun alimunajimu ó lè túmọ̀ sí ẹni tí ń ṣiṣẹ́ alifalaki bọ́ sọ mọ̀ pé tán bá pe bàbá yín tó sọ wípé ọgbọ̀n lágbà tán bá pè wọ́n ní falaki kò pé sóòmọ̀dí àwọn èsè falaki torí wọn ní mọ̀ ń pa rẹ̀ ọ̀rọ̀ àtẹnudẹ́nu nǹkan kan làwọn fọ́lò kàlẹ́ndà nǹkan kan ọ̀tọ̀ làwọn falaki gangan wọn èsè bá even àfà mufta wọn èsè falaki mo rò póye òun sì á mọ̀ pé wọ́n ní and again alifalaki ẹnìkan ni tó nímọ̀ nípa bó la ṣe mọ́ wo àwọn nǹkan tó ṣe ẹ̀jú ọ̀rọ̀ ìjọ làwa àmọ́ àwẹ̀ ṣe 30 ní àbí nǹkan kan ní ojú bá lọ tán máa sọ pé kádàbà lè falaki kádàbà falaki yù nàìjíríà àpọ̀nlé ni wọn èsì ṣe falaki múná jímù làwọn mo rò bóyé torí ẹ̀ náà fi mọ̀ọ́mọ̀ lò fún wọn torí pé kádàbà yẹn sábà máa ń lọ pẹ̀lú àwọn àlìmọ̀nà jìmùn mo rò bóyé kádàbà yẹn sábà ṣe kí ni ó sábà máa ń lọ pẹ̀lú àwọn almunajimun dáadáa kátàbà mọ́ lọ torí pé munajimun òpùrọ́ làwọn wọn a mọ́ sọ pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ ìyẹn dẹ̀rẹ̀ ṣíríkù ní nínú ìsìláàmù ẹbọ ní nínú ìsìláàmù yíò wá sọ fún sórí tipẹ́tipẹ́ alimunajimu ọ̀nà kanlẹ̀ mọ́ pé àwọn tí wọ́n sọ pé ìjọba ìní kìíní kan ìjọba ìní kìíní kan ìgbà tó yá ní padà di alifalaki torí pé wọ́n rí wípé àwọn munajimu yìí ó ní ìtumọ̀ kan tó ní agbára tẹ́sìn tako tó jẹ́ ìtumọ̀ tara kọ̀ọ̀kọ́ ẹ̀sìn tako ká mọ̀ wòràwọ̀ láti mọ̀ fi sọ bó olùgbé èèyàn ṣe rí ẹ̀sìn tako ó náà fi sọ wọ́n nísìn pé nísìn èmi àáfà ìwọ náà àáfà inú rí ò ní dùn níjọ́ tán bá ní àwọn jálàbí ni bẹ́ẹ̀ sì ni ó tún lè já àáfà náà bí kíní ẹ̀sìn ní ìtumọ̀ méjì ṣùgbọ́n lẹ́ẹ̀kejì ó dùn ọ̀ tán bá ní àwọn jálàbí mọ̀ ni òun jálàbí ni ẹ̀kan ń wò bá ní òun jálàbí ni sọ pé yóò dùn ọ̀ bí ṣe ń dùn àwọn eléyìí náà sọ pé yóò dùn ọ̀ tóró mọ̀ pé lóòótọ́ àwọn àfáà kan wà òun jálàbí ni wọn ṣùgbọ́n àfáà gidi ń tèmi o bẹ́ẹ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ àlìmúnájímù àwọn múnájímù kan wà òpùrọ́ ni wọ́n lérí ibú ni wọn ṣùgbọ́n èmi kàn fi tèmi wo ìsáàbù ni o ní tèmi fi ń wò lásán nù o Professor Alaro mọ nǹkan tí wọ́n ń sọ yín lè ṣàlàyé jù bá ń lọ kò lè yé yín jù bá ń lọ yín sì ní táìmù tó pọ̀ mo rò pé yé ẹ bá share program torí tọ́lọ́ like love and share kó dọ́dọ̀ wọn mo rò gbóyé so in ní táìmù dáadáa gaskiya lórí kìíní yìí in bá farabalẹ̀ ṣe àlàyé rẹ̀ so alimunajimu lọ wọnú dictionary bó ṣe bá nìyẹn ìkan náà wà fún àwọn Sheikh Habibullah Adéwuyì wọ́n kọ post kan gangan tí wọ́n lè wọ́n kọ post kan kọ́nà bá sán lẹ́sùn lórí jẹ́ ń ka ìtàn kọ́ bẹ̀ fún
n tó ṣàǹfààní pọ̀ ni kíni yóò mọ̀ sí kí ló dé ó sì wà lórí péjì wọn náà wọ́n ní la haraja fi itlaqi lafzil munajjimin ala ulama il-falak wọ́n ní kò sábúrú kankan nù Dr. Habibullah Adewuyi ní o àfáà ni wọ́n o àfáà ni wọ́n o wọ́n ní kò sábúrú kankan nù ká lo wọ́ọ̀dù munajjimun fún àwọn tó jẹ́ àwọn falakiyun wọ́n nítorí wípé ìmọ̀ ọ̀rọ̀ wípé ká máa wo ìràwọ̀ ó pín sọ́nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ làwọn eléyìí wá mú náà fi sọ pé Professor Alaro aláìmọ̀kan ni wọ́n lẹ́nu tí wọ́n lọ́n ọ̀nà alákọ̀ọ́kọ́ tó mọ́ sọ tó lè sọ̀rọ̀ di kèfèrí òun làwọn mú wọ́n ní Professor Alaro mọ̀ nǹkan tán sọ wọ́n mọ̀ sheikh wa ní alákọ̀ọ́kọ́ ní ilmu ta'sir òun dẹ̀ ní haramu nínú Islam haramu nìyẹn mo rò póye haramu òun nìyẹn ni kó mọ́ sọ pé o mọ̀ kọ̀kọ̀ o mọ̀ bí àwọn nǹkan tí mo ṣàlàyé yìí náà ni kí wọ́n kọ̀ pé kí n tó lọ́rọ̀ wọn yìí mo rò póye pé haramu nìyẹn tiẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni ilimu pé bó nìkan ṣe wá ń lọ pẹ̀lú táwọn wò yìí pẹ̀lú bójú ọjọ́ ṣe rí yìí pẹ̀lú láti fi mọ ọ̀rọ̀ ojú ọjọ́ lásán ni mo rò póye láti fi màsìkò òun lẹ́lẹ́ẹ̀kejì òun yẹn ni Professor Alaro ń sọ ṣùgbọ́n torí wípé lọ́pọ̀lọpọ̀ gbà kadhaba àti alimunajimun ọ̀rẹ́jọ làwọn méjèèjì òpùrọ́ làwọn alimunajimun mo rò póye ṣùgbọ́n sọ pé àwọn ẹlẹ́ẹ̀kejì náà láwọn munajimun sọ pé alákọ̀ọ́kọ́ sọ pé haramu lòun ẹlẹ́ẹ̀kejì yẹn tiẹ̀ ìyẹn ó lọ́nu ẹ̀sìn o gẹ́tì ń sìn ṣùgbọ́n ẹni tó bá lọ sọ tí ó mọ̀ náà òpùrọ́ lòun náà ó jẹ́ ló jẹ́ pé kadhaba tán lò fáwọn tán fẹ́ pera wọn ní falakiu náà tó jẹ́ pé ó lè túmọ̀ sí alimunajimun náà mo rò pé òun ló lọ jù tọ́rọ́ pùrọ́ ni wọ́n tó bá pè wọ́n falaki ìdójútì ni fáwọn tó jẹ́ falakiyun bó sì jẹ́ falaki náà kò ní o mọ̀ sí mistake mo rò pé kò ní o mọ̀ sí mistake o lè ṣe mistake ṣùgbọ́n sórí kadhaba àti munajimu ọ̀rẹ́ ni wọ́n máa ń lò wọ́n papọ̀ ló jẹ́ kí Professor Alaro lò bẹ́ẹ̀ wọ́n á sì gba ìlérò pẹ̀lú alimunajimu talákọ̀ọ́kọ́ tó ṣe wípé èyí ò mọ́ gbéyàn kó nu ẹ̀sìn alimunajimu tẹ́lẹ̀ kejì náà ń pè yín ṣùgbọ́n wọ́n kàn mọ̀ pé kadhaba àti munajimu òun náà ló bá lọ torí pé irọ́ náà ń pa ẹ̀nà irọ́ náà ń pa àwọn talákọ̀ọ́kọ́ yẹn òun ni Shehu Yahya Salati sọ wípé alimunajimuna walimunajamuna iná ni sòsè tẹ́ bá rántí ẹ tó bá wo fídíò alimunajimuna walimunajamuna iná ni sòsè àwọn táwọn ń sọ ń ta lákọ̀ọ́kọ́ àwọn eléyìí wá lọ gbọ́ ta lákọ̀ọ́kọ́ yẹn yé pé bóyá president sọ pé àwọn awòràwọ̀ lórí ọ̀rọ̀ kádàrá kọ́ ni Professor Alaro ń sọ awòràwọ̀ láti fi study àsìkò láti fi study bó lójú ọjọ́ ṣe rí láti fi study tó jẹ́ iṣẹ́ àwọn tẹ́yìn ń pè ní alifalakiyu yẹn same thing ni àwọn ibì kan wà tán ti jọ papọ̀ àwọn ibì kan wà tán ti jọ yapa alifalakiyu lè ju munajimu lọ láwọn abala ibì kan tó bá jẹ́ tẹ́lẹ̀ kejì alimunajimu náà ju alifalakiyu lọ tóró náà lè ṣe talákọ̀ọ́kọ́ wọ́n sì tún máa ń lo fẹ́lómi Musa ní Abu Mashar Al-Balakhi wọ́n máa ń pè ní alifalakiyu sí lọ́ọ́ kà ń pa rẹ̀ alimunajimu nọ́mbà 1 gan ni bàbá ńlá munajimu gidi tó jẹ́ ti talákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ kejì ní sí àlàyé mi yẹn yá àwọn èèyàn sá kó mọ̀ jẹ́ pé mo kàn ń ro ẹjọ́ dálẹ̀ ni torí nẹ́tíwọ́ọ̀kì òjé mi ò rí kọ́mẹ́ǹtì dáadáa ẹ̀kọ́ kan nìkan ń gbé kọ́mẹ́ǹtì yẹn wá ẹjọ́ bá ṣe prógrámù yìí ẹnìkan ẹ̀ gbọ́ wòrowòro inú mi sì ẹ̀dùn tí wọ́n náà ń gbọ́ àjọ èmi ń sọ wòrowòro ìwọ náà sì ń gbọ́ wòrowòro ó lè comprehend nǹkan tí mò ń sọ ó kọjá mọ́ rẹ̀ and again normally so mo pé yín tó bá ti takò àwọn tó bá ti jáwọn èèyàn yín ọpọlọ tí yín sábà sí fún nǹkan kan mìíràn ju in tán bá sọ lọ mo rò póye so ẹ lọ ka lórí péjì Sheikh wa Dr. Habibullah Habib Adewuyi òun ni wọ́n lò ó bá ń bẹ náà mo rò póye ó bá ń bẹ wá sí ẹ̀yà àfin táwọn kọ yìí lẹ̀ bọ́ lọ kà ó kó lè bá ṣàǹfààní o lọ wo dictionary fúnra lára rẹ̀ náà ṣé wọ́n wà ní dictionary wọ́n ní alimunajimu o tàbí ká sì pè nínú
al-qamusul muhit lèmi sọ fún ọ pòròpóyé ani al-munajimu kódà àwọn nǹkan kan wà nípa àwọn alifalaki lọ́wọ́ nu qamusul muhit ò ní bá wọn torí wípé àwọn èèyàn sá láti máa já al-munajimu látara ẹ̀sìn táwọn pé ìtumọ̀ al-munajimu yìí ó ní ìtumọ̀ míì tó le àwọn èèyàn fi ń jẹ́ kíni o alifalaki náà fi mọ́ jẹ́ munajimu torí pé tán bá gbọ́ munajimu tó bá lọ ní ìtumọ̀ tàkọ́kọ́ problemu ní fún wọn náà fi ń jẹ́ alifalaki tó bá mọ̀ kìí ṣe tó ti pẹ́ munajimu náà làwọn tó ń ṣiṣẹ́ falaki munajimu náà ń jẹ́ tipẹ́tipẹ́ bọ́ ẹ̀yin ò lè mọ̀ náà ẹ̀yin ò lè mọ̀ ẹ̀ lè ronú débẹ̀ èbú nìkan lẹ mọ́ bú alimunajimu walmutanajimu jẹ́ tó tún fún ọ padà alladhi yanzuru fi nujum yahsubu mawaqitaha ẹni tó ń ṣèṣirò àkókò ọ̀gẹ́ tí ń ṣèṣirò àkókò pé báyìí ni ó ṣe rí báyìí àbí ìwọ̀sẹ̀ tú fún wa èmi náà fẹ́ kẹ́kọ̀ọ́ mo fẹ́ kẹ́kọ̀ọ́ wá tú fún wa mo fẹ́ kẹ́kọ̀ọ́ so mo pé èmi ti sọ mo lè wrong wá tú fún wa èmi lè wrong but Professor Alaro wrong èmi lè wrong pẹ̀lú àlàyé tèmi you get it now but Professor Alaro wọ́n ṣe kíni o wọ́n wrong pẹ̀lú nǹkan tí wọ́n ń sọ wọ́n wrong sọ pé ojú kan ni mo ti máa jẹ́ ojú kan ni mo jẹ́ bí àbá kan náà ṣe Sanjo ní ìyẹn wá ìfẹ́ sọ̀rọ̀ lọ bí ọ̀rọ̀ wọn mọ́ do àwọn nǹkan kan wà tán ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta lórí ọ̀rọ̀ oṣù yìí dẹ́ pé ó jọ wá lójú gan but àlímọ̀ discuss gbogbo ẹ̀ ní tí mo kàn fẹ́ discuss fún yín náà ni ọ̀rọ̀ Professor Alaro wípé bóyá wọ́n mọ̀ ní o ẹ má bínú èmi àti wọn jọ sọ̀rọ̀ o torí ọ̀rọ̀ tí mo sọ pé wọ́n mọ̀ ó le torí mo ń sọ̀rọ̀ bí àfọwọ́ yìí ṣùgbọ́n bó ṣe lóun ló dáa òun náà lójú mọ̀ dùn yín torí ẹ̀ ń fi lè gba ẹ̀sà mọ̀ pé wàá mú náà jímù ẹ̀ ń tà mọ̀ wípé ó lè ẹ̀ńtà bó mo ṣe fẹ́ kó ẹ̀ sì mọ̀ pé wàá mú náà jímù ẹ̀ ń tà mọ̀ wípé ẹlẹ́bọ ni oníkíní kan ni kìí ṣèyàn náà ń pè yín ẹlẹ́ẹ̀kejì yẹn náà ń pè yín ṣùgbọ́n tójú ó dùn yín ni pé ìtumọ̀ tẹ́yìn mọ́nu ìtumọ̀ tẹ́lẹ́bọ ẹni tí wọ́n wòrà wọ̀ tí wọ́n sọ tí ò ní ṣẹlẹ̀ wọ́n sábà wọn sọ pé kádàbà lè mọ̀nà jímù wọ́n pẹ́ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí já lò fáwọn èèyàn náà kádàbà sì kú lọ pẹ̀lú mọ̀nà jímù wọ́n fi bá yín lẹ̀ pọ̀ ṣùgbọ́n kò lè yé yín ṣùgbọ́n dáa náà tán lò tán bá lò àwọn ò ní ṣàlàyé tá a bá ṣàlàyé ẹ̀tọ́ ní mọ́tẹ́ mọ̀ yìí nínú mọ̀ àìbá mọ̀ ẹlẹ́fẹ̀sì online class àwa táwọn programu ọkùnrin wa obìnrin wa àbáwọn ọmọ wa àbáwọn family friends àbúrò tí wọ́n pè ẹ jẹ́ ká mẹ́sẹ̀jì mi lórí 09031324112 lórí WhatsApp mẹ́sẹ̀jì nìkan 09031324112 09031324112 a ní rí ju báyìí lọ lónìí àbí Allahu subhanahu wa ta'ala kí ó dúró ti ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́n kó bá wa sọ àwọn professor wa Alaro sáré lè ká máa ròyìn wọn àwọn náà mọ̀ pé àfáàrí wọn ṣùgbọ́n wọ́n rò káwọn ti gbá wọn mú àti mú bìkan bí ìyẹn ọmọ yẹn sọ pé aláìmọ̀ kan ẹ̀wà ìmọ̀ kan mò ń wò báyìí kí ní tó ń sọ yín sí tán bá sọ bẹ́ẹ̀ sáwọn àfáà yín ẹ mọ̀ pariwo ni o gbé àwọn ọmọ yìí ò lẹ́kọ̀ọ́ wọn àṣẹ kìíní kan ẹ mọ̀ pariwo ni ẹ gbogbo tó ń sọ káṣí ẹ̀ sọ pé bóyá òun mọ̀ kí o dá sí báwọn àgbàlagbà yín wọ́n sàárín tó sọ wọ́n láìkẹ̀ wọ́n ṣe rẹ̀ náà wọ́n lọ́rọ̀ lẹ́sọ àtùwà tí mo ti sọ̀rọ̀ ní sísí mo pé nìkan kan láláìmọ̀ kan sọ bẹ́ẹ̀ àlàyé nǹkan sọ lásán mo kàn sọ so alimunajimu ìtumọ̀ méjì ló ní lọ wọnú dictionary kò jù bá lọ wọnú kí ni wọ lọ wọnú dictionary ìtumọ̀ tí mo kà jáde yìí sọ túmọ̀ rẹ̀ fún wa tó bá jẹ́ wípé túmọ̀ ẹni tó ń ṣe ìdíáwó ilmi lọ́gọ́ ìbí bá ní ìtumọ̀ rẹ̀ kọ́ ìná ọ̀tọ̀ lẹ́ni tí sọ wípé òun mọ kọ̀kọ̀ ìyẹn ń ta lákọ̀ọ́kọ́ tó ṣe pé nínú ṣẹ̀ríà haram nìyẹn ẹlẹ́ẹ̀kejì lẹ́ni tó náà mọ́ wo ìgbà báyìí lámùsù ìgbà báyìí ní kinní kò jẹ́ ìràwọ̀ yìí o pẹ̀lú bá ṣe ń wò yìí o àlùfájàre ti yọ ìràwọ̀ tẹ́ ń wò yìí o pẹ̀lú bá ṣe ń wò yìí o ìṣá yìí ti tó pẹ̀lú ráwọ̀ yìí same thing táwọn Fálákì ń ṣe náà nù tẹ́ sọ pé Professor Alaro mọ̀ ṣùgbọ́n nǹkan tó dùn yín ni wípé ẹ̀yin rò pé táwọn awòràwọ̀ ẹlẹ́bọ bóyá ní Professor Alaro ń pè yín òun kọ́ náà ń pè yín ṣùgbọ́n kadhaba al-munajjimuna ìrìndín ibẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk sórí ọ̀ tó bá fẹ́ bú mi èmi mo ṣe ẹni tí bá ń bú mi kàn wíṣà àsìkò rẹ̀ ni mo ti lẹ́kọ̀ọ́ kan èébú èso nítorí kó sọ pa mi kò ní túmọ̀ sí mi dọ́tẹ́ nìkan sọ pé ọmọ tó ṣe wípé ìyá rẹ̀ ìgbà táwọn rí mọ́mọ́ mi ń wá ń kẹ́sẹ̀ rin pẹ̀sẹ̀ mọ́mọ́ mi ti kẹ́sẹ̀ mọ́mọ́ mi ò kàn ń parọ́ ni mo wá ní wo bí tẹ́pù fẹ́ bú mi náà ni
màmá mi tó lẹ́sẹ̀ rẹ̀ kan ìgàn sọ̀gbọ́n sì pè mí torí àwọn kan nìyá tí wọn ò lẹ́sẹ̀ rárá o tó pẹ́sẹ̀ màmá tèmi ò kàn fẹ́ bú mi ni o kó lè bá àwọn bèbí ṣe máa ronú èébú ò ní ìtumọ̀ sí mi gbogbo tẹ̀sí ń kọ́ ń pa mi pátá náà mò ń rí ìsìn ní fèsì lórí èébú ní tó bá ti ní ṣe pẹ̀lú mọ́ á fèsì lórí ẹ̀ á ní rí jù báyìí lọ àbẹ̀ Allah subhanahu wa ta'ala kò kàn lọ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta. Ìbá ní sọ̀rọ̀ lórí nǹkan tá a fáàmù fúta ò tún sọ nípa ọ̀rọ̀ oṣù àtọdún bọ̀ èmi ò rí nǹkan gidi kankan nu tán sọ wọ́n kàn ń lọ wájú wọ́n kàn ń lọ ẹ̀yìn kò ọ̀rọ̀ yìí ò lórí kò nídìí ẹgẹ́ ti ní ìsìn báyìí so wọ́n dẹ̀ sọ pé ká gbàwẹ̀ wa padà fáǹfààní ẹ̀yin tí ẹ bá sínú lọ́jọ́ Sunday wọ́n ní á gbàwẹ̀ wa padà o ìwọ tó ìta sọ nìyẹn èèyàn kan bọ́ ta ó láwa tá a tún lọ́jọ́ Sunday ká lọ gbàwẹ̀ padà èmi wá ní kò rí bẹ́ẹ̀ ó wá ń gbé mi pé mi ṣe lè mọ́ sọ̀rọ̀ òun ṣe lè sọ pé ká lọ gbàwẹ̀ padà wá ìta ẹnìkan lè sọ pé a gbọ́dọ̀ gbàwẹ̀ padà pé ọdún tá a ṣe ò kọ̀rẹ́ẹ̀tì ó wá ní kò yẹ kémi ó sọ wípé ọdún táwọn ṣe ni ò kọ̀rẹ́ẹ̀tì ṣe fẹ́ bẹ̀sìn jẹ́ ni. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.